Olóyè Ọbáfemi Oyeniyi Awólọ́wọ̀ wáyé ní ọjọ́ 6 oṣù kẹta ọdún 1909 ní ìlú Ìkẹ́nnẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Àgbẹ̀ paraku ni bàbá rẹ̀, David Ṣópolú Awólọ́wọ̀, pẹ̀lú ìyá rẹ̀ náà, abilékọ Mary Ẹfúyẹlà Awólọ́wọ̀. Ìdílé olóyè pàtàkì àti ẹgbẹ́ Òṣùgbó ni bàbá rẹ̀ kí ó tó gba ẹ̀sìn ọmọlẹ́yìn Kristi lọ́dún 1896. Ìyá àgbà Adéfúnlẹ̀ Awólọ́wọ̀ tó jẹ́ ìyá bàbá rẹ̀ àti àgbàlagbà tí Awólọ́wọ̀ súnmọ́ jùlọ jẹ́ olùṣe Ifá. Ilé ẹ̀kọ́ Baptist Boys High School ní Abẹ́òkúta ló lọ. Lẹ́yìn tí ó parí nílé ẹ̀kọ́ Baptist Boys High School yìí, ó ṣiṣẹ́ olùkọ́ni. Lẹ́yìn ìgbà tí ó ṣiṣẹ́ olùkọ́ni díẹ̀ yìí, ó tún ṣiṣẹ́ nílé ẹ̀kọ́ Wesley College Ìbàdàn. Bákan náà ni ó tún ṣiṣẹ́ akọ̀ròyìn fún iléeṣẹ́ Nigerian Times. Nígbà tí ó parí ẹ̀kọ́ rẹ̀ ní ilé ẹ̀kọ́ Wesley College Ìbàdàn lọ́dún 1927, ó tẹkọ̀ létí lọ sí òkè òkun láti kẹ́kọ̀ọ́ ní University of London ní United Kingdom, níbi tí ó ti lọ kẹ́kọ̀ọ́ nípa òfin lọ́dún 1944. Ó sì di amòfin ní kíkún ní ọjọ́ 19 oṣù kọkànlá ọdún 1946. Ọdún 1949 ni Awólọ́wọ̀ dá ilé-iṣẹ́ ìwé ìròyìn Nigerian Tribune sílẹ̀. Ó jẹ́ ògbónágbòǹgbò lára àwọn tí wọ́n léwájú fún ìjà fómìnira orílẹ̀-èdè Nàìjíríà lọ́dún 1947 gẹ́gẹ́ bí aṣáájú ẹgbẹ́ òṣèlú Action Group. Ó sì tún léwájú láti béèrè fún òfin ìjọba àpapọ̀ lọ́dún 1954. Gẹ́gẹ́ bí aṣáájú ìjọba ìwọ̀ oòrùn láàrin ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1954 sí ọjọ́ 1 oṣù kẹwàá ọdún 1960. Lásìkò yìí ni ó ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ àti ètò ìlera ọ̀fẹ́ fún àwọn ọmọdé ní tìbútòrò ìwọ̀ oòrùn. Bákan náà ni ó dá iléeṣẹ́ amóhùnmáwòrán àkọ́kọ́ ní Áfíríkà, ìyẹn WNTV, sílẹ̀ lọ́dún 1959 pẹ̀lú ẹgbẹ́ Odùduwà, èyí tí wọ́n fi ń ṣòwò kòkó tí ó sì ń mówó gidi wọlé. Lásìgbò ní ìwọ̀ oòrùn Nàìjíríà. Ọ̀rọ̀ ètò ìṣèjọba ní ìwọ̀ oòrùn ló fa àìgbọ́ra ẹni yé láàrin Awólọ́wọ̀ àti Akíntọ́lá, èyí tí olórí orílẹ̀-èdè nígbà náà Tafawa Balewa gbìyànjú láti paná rúgúdù náà. Àìrígbọ́nmi sí omi òtó náà parí ló mú kí ó kéde ìlú òfararọ ní ẹkùn ìwọ̀ oòrùn, èyí tí ó wá mú kí rògbòdìyàn náà ó fẹjú kẹ. Ọdún 1963 ni wọ́n fi ẹ̀sùn ìdìtẹ̀ síjọba kàn án, tí wọ́n sì fi sí àhámọ́ di ọdún 1966. Ọdún 1966 yìí kan náà ni wọ́n yàn án sípò alákòóso ètò ìṣúná fún orílẹ̀-èdè Nàìjíríà. Ó ṣe ìgbéyàwó pẹ̀lú olóyè Anna Ìdòwú Dídéolú, ọmọ Adélànà, ní ọjọ́ 26 oṣù kejìlá ọdún 1937. Ìgbéyàwó náà sì so èso 5. Èyí ni Olúṣẹ́gun, Ọmọ́tọ́lá, Olúwọlé, Ayọ̀délé àti Ọlátòkunbọ̀ Awólọ́wọ̀. Ọjọ́ 9 oṣù karùn-ún ọdún 1987 ni àgbà òṣèlú yìí ràjò àgbà nínú ilé rẹ̀ tó wà ní Ìkẹ́nnẹ́ ní ìpínlẹ̀ Ògùn. Ìṣẹ̀dálẹ̀ bàbá wa, ohun àbíwábí bàbá wa ni àṣà ọmọ Yorùbá, bóyá kó má tiẹ̀ kú o, ká tó ṣàna ṣe dáadáa. Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin wa ní gbogbo tí ẹ ti láǹfààní láti máa wò mí. Olúwabùkọ́lá Adélékè lórúkọ mi. Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín Ìṣẹ̀dálẹ̀ Yorùbá. Tí ẹ bá wà yíká ibi tá a wà yìí, ẹ bí pé ilé bàbá wa Olóyè Ọbáfemi Oyeniyi Awólọ́wọ̀, tó jẹ́ gbajúgbajà olóṣèlú, tó jẹ́ pé tí a bá sọ̀rọ̀ nípa òṣèlú àwa ara wa nílẹ̀ Yorùbá, bàbá kọ̀ọ̀yàn wọn dandan ní ká da ewé ràbàtà bò. Ibẹ̀ la wà ní ìlú Ìkẹ́nnẹ́ Rẹ́mọ ní ìpínlẹ̀ Ògùn. Ẹ̀yin ẹ ṣáà má gbèbì kankan o, ẹ darapọ̀ mọ́ wa. Wọ́n ṣe àfihàn àwọn nǹkan pàtàkì tó wà ní ilé bàbá wa yìí. Ẹ máa bá wa kálọ. Ilé Awólọ́wọ̀ ní Ìkẹ́nnẹ́. Onírúurú àwọn nǹkan pàtàkì tí ó lè máa múni rántí àgbà òṣèlú, akọ̀ròyìn àti ọ̀dáńtọ́ amòfin yìí ni ó wà nínú ọgbà ilé rẹ̀ ní Ìkẹ́nnẹ́.
lára rẹ̀ láti rí ojú orí olóyè Ọbáfẹ́mi Awólọ́wọ̀ àti ìyàwó rẹ̀ olóyè HID Awólọ́wọ̀. Bákan náà ni a rí ilé ìṣe nǹkan lọ́jọ́sí níbi tí wọ́n kó ọ̀pọ̀lọpọ̀ àwọn ohun èlò àgbà olóṣèlú yìí sí, pẹ̀lú ọkọ̀ Mercedes-Benz E-Class W212 èyí tí ó lò fún ìpolongo ìbò láàrin ọdún 1979 sí ọdún 1983. Yàtọ̀ sí èyí, wọ́n ní gbọ̀ngàn ẹfúnyẹlà eléyìí tí ó fi sọrí ìyá rẹ̀ olóyè ẹfúnyẹlà Awólọ́wọ̀ àti ilé ìyáwèékà eléyìí tí ó fi sọrí bàbá rẹ̀ tí ó pè ní Ṣópólú Library.